Kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé olùfẹ́ wa wọn, a dúpẹ́ fún àánú àti ojú rere ńlá láti arígbà ọ́ láti tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kọkànlá. A gbé yín ga Ọlọ́run ààbò olùpamọ́ wa, alátìlẹ́yìn wa olóore ọ̀fẹ́ jùlọ. A dúpẹ́ nítorí pé kò jẹ́ ká dẹni àgbégbìn. Ògo ni fún orúkọ mímọ́ yín o, fún àwọn ogun ńlá tí ẹ ti ṣẹ́ nínú ayé wa, èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́ àti àwọn èyí tí ẹ ò tún ṣẹ́ síwájú àti síwájú sí. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá. Àkòrí tí a gbé yẹ̀wò sọ wípé gbígba ìyanu, gbígba ìyanu. A mú àkọ́sórí wa nínú ìwé Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàléníogún. Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàléníogún. Jésù wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ṣeé ṣe fún ẹni tí ó gbàgbọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù bákan náà, orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Máàkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Tí ó kà báyìí pé n ó kà láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Obìnrin kan wà tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ọ̀pọ̀ ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn, tí ó sì ti ná gbogbo ohun tí ó ní, tí kò sì sàn rárá o, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú sí i. Nígbà tí ó gbúròó Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàárín ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wí pé bí mo bá lè fọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì gbẹ. Òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn náà. Lọ́gán Jésù sì ti mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ ti ara òun jáde. Ó yí padà láàárín ọ̀pọ̀ ènìyàn, ó sì wí pé ta ni ó fi ọwọ́ kàn mí ní aṣọ? Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé ìwọ rí bí ìjọ ènìyàn ti há ọ ní ààyè, ìwọ sì tún wí pé ta ni ó fi ọwọ́ tọ́ mi? Òun sì wò yíká láti rí ẹni tí ó ṣe nǹkan yìí. Ṣùgbọ́n obìnrin náà ní ìbẹ̀rù àti ìwárìrì. Bí ó ti mọ ohun tí a ṣe lára òun, ó wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì sọ gbogbo òtítọ́ fún un. Ó sì wí fún un pé ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Máa lọ ní àlàáfíà, kí ìwọ kí o sì sàn nínú àrùn rẹ. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Nínú Bíbélì, a kà nípa àwọn ènìyàn tí ó rí àwọn iṣẹ́ ìyanu àìròtẹ́lẹ̀ gbà. Bí àpẹẹrẹ, nínú àwọn ìwé ìhìnrere ti Jésù Kristi, Jésù máa ń lọ tí kì yóò sì ní ìpinnu láti gbàdúrà fún ẹnikẹ́ni lójú ọ̀nà rẹ̀ o. Àmọ́ lọ́nà kan ṣá, ẹnìkan yóò sì rí iṣẹ́ ìyanu gbà lọ́dọ̀ rẹ̀. Ọ̀kan lára irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni obìnrin tí ó ní ìsun ẹ̀jẹ̀ nínú Bíbélì kíkà wa tòní yìí o. Jésù ń bọ̀ láti jí ọmọbìnrin Jáírù dìde nígbà tó pàdé rẹ̀. Ó ti ogunlọ́gọ̀ tí wọ́n tẹ̀lé kọjá títí ó fi lè fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, tí ó sì rí iṣẹ́ ìyanu rẹ̀ gbà lójú kan náà. Ní ṣíṣe bẹ́ẹ̀, gbogbo àwọn ìjìyà ọdún 12 sẹ́yìn ní ìgbésí ayé rẹ̀ sì parẹ́. Tí kì í bá ṣe wípé ó ṣe ohun tí ó ṣe, obìnrin náà ìbá kú gẹ́gẹ́ bí aláìsàn àti òtòṣì ènìyàn ni o. Ǹjẹ́ o mọ̀ pé ó lè gba iṣẹ́ ìyanu rẹ̀ pàápàá nígbà tí ìránṣẹ́ Ọlọ́run kò bá gbàdúrà fún ọ? Ó lè wà ní ibi ètò kan nígbà tí iṣẹ́ ìránṣẹ́ kan tó bá ń lọ lọ́wọ́, tí o bá sọ fún ara rẹ gẹ́gẹ́ bí ọmọbìnrin onísun ẹ̀jẹ̀ ṣe wípé tí mo bá lè fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, èmi yóò gba iṣẹ́ ìyanu mi, Ọlọ́run yóò sì ṣe é. Ọ̀kan nínú àwọn onílù wa ní RCCG tí ń dúró de Ọlọ́run fún èso ti inú lọ́jọ́ kan. Bí iṣẹ́ ìsìn ẹ̀mí mímọ́ ti ń lọ lọ́wọ́, ó sọ nínú ọkàn rẹ̀ pé bí alábòjútó àgbà gbogbogbò bá kàn lè wò mí nì, èmi yóò bí ọmọ mi. Èmi kò sì mọ ohun tí ń ṣẹlẹ̀, mo kàn wo ọ̀nà rẹ̀ ni.
inú rẹ̀ sì dùn púpọ̀. Lẹ́yìn oṣù mẹ́sàn-án ọmọ rẹ̀ sì dé. Obìnrin kan tún wá ó wà ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí ó ti gbọ́ nípa àwọn ohun ńlá tí Ọlọ́run ń ṣe nípasẹ̀ wa. Ó pinnu láti wá sí ọ̀kan lára ètò wa. Ó sì sọ lọ́kàn ara rẹ̀ pé bí mo bá kàn lè rí ènìyàn Ọlọ́run náà ni, èmi yóò gba ìwòsàn mi. Nígbà tí mo gòkè wá, ó ní kí àwọn tó wà láyìíká òun jẹ́rìí sí i pé èmi ni ẹni tí ó wà lórí pẹpẹ. Nígbà tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní yọ̀ nínú ara rẹ̀. Ó sì rí iṣẹ́ ìyanu rẹ̀ gbà. Tí o bá ní ìgbàgbọ́, o lè gba iṣẹ́ ìyanu rẹ nígbàkúgbà. Kódà tí ìránṣẹ́ Ọlọ́run kò bá mẹ́nu ba ọ̀rọ̀ rẹ tàbí gbé ọwọ́ lé ọ lákòókò iṣẹ́ ìránṣẹ́, o lè gba iṣẹ́ ìyanu láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ rẹ̀. O kò ní láti dúró de ìránṣẹ́ Ọlọ́run láti gbàdúrà fún ọ. O lè gba ìyanu kan nípasẹ̀ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ṣé o ní irú ìgbàgbọ́ tí ó fa àwọn iṣẹ́ ìyanu láti ọ̀dọ̀ Ọlọ́run? Ṣé o ní irú ìgbàgbọ́ tí ó ń fa àwọn iṣẹ́ ìyanu láti ọ̀dọ̀ Ọlọ́run? Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní ìgbàgbọ́ tí ń gba iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní ọ̀dọ̀ rẹ ní gbogbo ìgbà, ní gbogbo àkókò àti ní gbogbo ìṣẹ́jú. Olúwa fún mi ní ìgbàgbọ́, bùkún ìgbàgbọ́ mi kí n lè máa rí iṣẹ́ ìyanu gbà láti ọ̀dọ̀ rẹ ní gbogbo ìgbà. Ọlọ́run yóò sì ṣe fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.